Apata Uyes Attainment TV, your #1 birthday arena. Àpáta ewì, yes, àpáta para ewì dé. Èmi tí mo múra gbàtàràgbà, mo múra gbàtàràgbà, mo gbàgbà lọ́wọ́ Ajíkọ̀pẹ́ àgbàlá. Àṣé gbangba gan lálágbàlá wà tó gbégbá lọ́wọ́. Mo tún gbàgbà lọ́wọ́ alágbàlá, ọ̀rọ̀ bá dì kanra. Àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá ni mo kó fún tọkọ-tìyàwó tí ń bọ̀ lójú ọ̀nà lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin méjèèjì àti ìdílé ẹ̀yin méjèèjì pátá mo kí. Ẹ kú oríire tó mímọ́ tòní tó bá yín láyé. Ẹ ò ní rántí mọ̀ mímọ́ ọjọ́ òní bú sẹ́kún lágbára Ọlọ́run ọba mi òkè. Ayọ̀ adé ọdún ayọ̀ èmi bá ọyọ̀. Tèmi tọ́pẹ́ tìyẹ́ ti tọ́pẹ́ lóòótọ́. Ó kú oríire. Òṣogbo òròkì ńlé bàbá tó bí ọlọ́mọ. Òròkì àsálà onílé òbí. Ìlú Àró. Ọ̀ṣun ń bẹ lóṣogbo. Lóṣogbo ṣe ń wu ni. Ata ọjà ń bẹ lóṣogbo. Lóṣogbo ṣe ń wúyàn. Ǹlẹ́ o. Ọmọ yèyé Ọ̀ṣun. Ọmọ àtẹwọ́gbèjì. Aníyùn lábẹ́bẹ̀. Èsúrú là ń jẹsùn lóṣogbo. Àkàrà rúgùdù là ń jẹsùn níjẹ̀ṣà. Èsúrú bàǹbà la ó jẹ lọ́rọ̀ kí ilé lọ́jọ́ tí ń bá wá kí yín. Tarúgbó tomina ti màjèsín. Àjọsùn lè mọ̀ lóṣogbo ni. Ǹlẹ́ ọmọ ẹ̀yà ti ń ṣekú pẹ̀mú. Akèrègbè sókun ẹ̀mú dẹ̀rẹ̀. Ọkọ ìyàwó ojú ọ̀nà èmi kí ọ. Ó kú oríire. Ó kú oríire mọ̀ mi mọ̀ ọ́ tòní. Fẹ́ràn mi Ọpẹ́yẹmí èmi kí ọ dáadáa. Ó kú oríire ayọ̀ tòní tó bá ọ láyé. Ọkùnrin tọkùnrin olóríire ọmọ. Abẹ́òkúta ńlé bàbá tó bí ọ lọ́mọ. Ó yá jẹ́ á lọ èmi móríkì ilé bàbá tó bí ọ lọ́mọ. Ǹlẹ́ ọmọ orò. Ọmọ orò tí ń kú yùmùyùmù. Ọmọ orò pagi. Orò pọ̀pẹ̀. Orò pagbágùdá. Mo kíyọ. Ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo. Ọmọ Aláké. Ọmọ Olúmọ. Ọmọ agbójó lọ́wọ́ ogun. Ọmọ olówó ẹ̀yọ àná tòjò tẹ̀rùn. Ọmọ ajógbẹ̀rú má jógbẹ̀kọ. Torí ẹrú ní sinmi. Ẹ̀kọ́ kan kì í síyàn. Ọmọ ẹni dúdú òsì ńlé. Ọmọ ẹni púpọ̀ mọ́ bẹ́ẹ̀ sè. Ọmọ ẹṣin bàǹbà. Ṣé bí ibi Olúwa fogun ìlú yín mọ? Ibẹ̀ níjọ́ Olúmọdò ní olónìí mo rántí dáadáa. Ọkọ ìyàwó ojú ọ̀nà. Ogun ayé ò ní jà ọ́ lágbára Ọlọ́run ọba. Ẹ̀yin méjèèjì ẹ ò ní kúdekú, ẹ ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ ní rántí ọjọ́ òní bú sẹ́kún. Adéjọkẹ́ ló rán mi wá bí. Òun ló ní máa kí yín dáadáa. Adéjọkẹ́ olóríire ọmọ. Ẹ̀yin méjèèjì ẹ kú oríire. Ẹ kú àjọyọ̀. Ire ìyá bá yín kalẹ̀. Lágbára Elédùmarè ọba lójú ẹ̀mí wa. Ẹ máa ṣe ìgbéyàwó tá dùn tá lárinrin táyà gbọ́ tí gbogbo olù á mọ̀. Ẹ máa bọ́kùnrin àbíró. Ẹ máa bóbìnrin àbíró. Lágbára Elédùmarè ọba. Ìgbà tá a bá so yín pọ̀ tán ọ̀dádá mọ̀ dàrú. Olójú fọ́pọ̀ mọ́yọ̀ kan ò ní túlé yín ká. Yàyà kan ò ní yà yín. Ẹ kú oríire. Ẹ kú àjọyọ̀. Ire á bá yín kalẹ̀. Ìdílé méjèèjì pátá mo kí bàbá ìyàwó. Mo kí ìyá ìyàwó. Mo kí bàbá ọkọ. Mo kí ìyá ọkọ. Mi ò lólódì ẹnìkan kan. Àpáta pààrẹ̀ wì ló kọ́ tèmi. Ẹ kú oríire ẹ sì kú àjọyọ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.